Ẹ kú ilé gbogbo aráalé o. Ìṣẹ̀lẹ̀ kàyéfì kan ló ṣẹlẹ̀ níbi ọdún eégún tí wọ́n ṣe kọjá nílùú Ìwó. Mo mọ̀ọ́mọ̀ sún ọ̀rọ̀ sí ọjọ́ òní ni. Ó wá ń ṣàwọn ìwádìí kan lórí ọ̀rọ̀ náà. Sójú òótọ́ ni àbọ̀jẹ́rọ́ ni, bó ló ṣe ṣẹlẹ̀, kí ló fà á. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí gbogbo ẹ̀yin èèyàn wa, eégún ò pààyàn o. Bẹ́ẹ̀ léégún ò sáyàn ládàá, bẹ́ẹ̀ léégún ò sáyàn lọ́gbẹ́, eégún ò sì ṣèyàn ń jàǹbá. Àmọ́ gbogbo ẹ̀yin mùsùlùmí káàkiri àgbáńlá ayé tẹ́ ẹ jẹ́ Yorùbá, gbogbo ẹni tó gbọ́ èdè tí mò ń wí lẹ́nu, gbogbo ẹ̀yin mo fẹ́ kẹ́ wá kọ́gbọ́n lórí ọ̀rọ̀ yìí. Níwọ tó ọmọ rẹ sí mùsùlùmí tó sì fẹ́ kú sí mùsùlùmí. Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí ní ọjọ́ àbámẹ́ta tó kọjá lọ yìí tí wọ́n ṣe eégún nílùú Ìwó. Yorùbá yìí ló mọ̀ pé wọ́n ṣe eégún, kò sílùú tí ó ṣe eégún àyàfi Ìlọrin nìkan nílẹ̀ Yorùbá. Ìṣẹ̀lẹ̀ kan ló ṣẹlẹ̀ tó gbomijé lójú ẹni gẹ́gẹ́ bí mùsùlùmí tó bá mọ tí ń ṣe. Ẹ dákun, bàbá kan ló gbéra pá láti inú ilé rẹ̀, ó sì pera rẹ̀ mùsùlùmí. Bàbá yìí lọ wòran eégún. Ẹ dákun, kí mùsùlùmí wá ń bi eégún. Ìwọ tó ọmọ rẹ̀ mùsùlùmí tó sì mọ̀ pé Ọlọ́run gbé ọ dìde ní mùsùlùmí, kí ló ń wá ń bi eégún. Bàbá yìí bá gbéra pá ló bá kọrí ibi eégún o. Ó sàn wo eégún, ó ti gbádùn mọ́. Ẹ má jẹ́ ń tàn yín, bí bàbá yìí ti ń gbádùn, tí eégún ti ń gbádùn mọ́, tí ń wo eégún tí inú ẹ̀ ń dùn, ọlọ́jọ́ bá dé. Ọlọ́jọ́ dé, màláìka kú dé, ó mú bàbá yìí lọ o. Kàyéfì tó wá ṣẹlẹ̀ ni pé tí mo fẹ́ kẹ́ ẹ dìmú nínú ọ̀rọ̀ tẹ́ ẹ jẹ́ mùsùlùmí kẹ́ ẹ fi kẹ́kọ̀ọ́. Wọ́n bá gbé bàbá yìí dìgbàdìgbà, ó dilé ọ̀dàgbòlé wọn. Ǹjẹ́ níyàwó bàbá yìí kọ́, wọ́n ẹsẹ̀ ń lé ìyàwó bàbá náà mú káàkiri. Ìyàwó bàbá náà ti tẹ̀lé eégún lọ, ẹ̀wù ayé lóde. Ọmọ mùsùlùmí, kí ló ń wá ń bi eégún? Kí ló ń wá ń bi ẹbọ? Ìyàwó náà tó wá, ó ti ràn mọ́ orí lọ. Wọ́n sì wá lọ mú ìyàwó náà tẹ̀lé eégún lọ. Ìyàwó sẹ̀ wá dé, ó gbé jẹbẹtẹ lé lọ́wọ́. Kí la fẹ́ lò níbẹ̀ ni pé àwọn àfáà ìṣe dáadáa, wọ́n sọ ọmọlúàbí, wọ́n sì jẹ́wọ́ pé mùsùlùmí gidi làwọn tí ò fẹ́ rojọ́ níwájú Ọlọ́run. Wọ́n ní bá ní káwọn àfáà wá kírun sí wọn lá, àwọn àfáà ní láyé àwọn ò lè kírun sí wọn lá o. Bí wọ́n ṣàṣì gbé bàbá yìí, wọ́n bá rọ́ wọn jù nínú kòtò bẹ́ẹ̀. Wọn ò kírun sí bàbá tá à ń sọ yìí lá o. Dákun, ìwọ tó wá jẹ́ mùsùlùmí, tí wọ́n ní ọmọ lọ wo eégún tó olówó eégún, tí wọ́n ní ọmọ lọ worò tó olówó worò, tí wọ́n ní ọmọ lọ dí òòṣà níbi wọ́n ti ń forí balẹ̀ fún tọ́lọ́run ọ̀fẹ́, tó ní ìwọ kàn fẹ́ wòran ni, wàhálà ẹ̀yin afá ìgbọ́n pọ̀, nígbà ìlọmọ tọ́lọ́jọ́ òde. Ẹ dákun, kí bàbá yìí fẹ́ sọ fọ́lọ́run, tó bá yẹ pé ń kírun bọ̀ láti iye ọdún yìí nìsín, ẹ wo ṣé àìmọ̀ iye ọdún, ẹ wo ọjọ́ tó bàjẹ́. Ọmọ ìyá mi, ní ìlú là ń gbára kẹ́ pàǹfẹ́ nìkan ṣe ẹ̀sùn mọ́ ń gbola mọ̀ títí tán ó dé bá wa. Lílo ọmọ Yorùbá, ọ̀rọ̀ ìjà kọ́. Ọlọ́run ọba mi gan ti là pé làkún dínukum wàlíyà dín. Ẹ̀sìn tí wọ́n kọ́ máa jẹ́ tiwọn, tí náà kọ́ máa jẹ́ ti tiwa náà kọ́ máa jẹ́ tiwa. Kí á là ń wá káàkiri. Bàbá yìí lọ, wọn ò wẹ̀ fún gẹ́gẹ́ bí mùsùlùmí, wọn ò kírun sí lá gẹ́gẹ́ bí mùsùlùmí, wọ́n ti lọ bẹ́ẹ̀ ni o. Dákun, ìwọ ọ̀rẹ́ wa, tí wọn náà torí ń tọ́ jẹ àti ẹgbẹ̀rún 10 ni wọ́n máa ń fún tẹ́ bá ti ní wá gbé eégún, wọ́n ó fún yín lẹ́gbẹ̀rún 10, wọ́n ó fún yín ní odidi ike ọtí kan níta gbọ́nu, wọ́n sì tó fún yín ní ewúrẹ́ àbí nǹkan kan, wọ́n ní ẹ máa gbé lọ. Kọ̀ wá tán bí ojú báyìí lọ, ẹ fèyí kọ́gbọ́n o.